nítorí bí wọ́n ṣe fi kún owó iléèwé àwọn akẹ́kọ̀ọ́, ẹgbẹ́ Ajafẹtọọ bínú sáwọn aláṣẹ Fasiti Ibadan. Ẹgbẹ́ Ajafẹtọọ àwọn akẹ́kọ̀ọ́ títako bí àwọn alákòóso Fasiti Ibadan, ìyẹn University of Ibadan, ṣe gbé ẹ̀kúnwó gegere lé orí owó tí àwọn akẹ́kọ̀ọ́ wọn yóò máa san fún ilé gbígbé nínú ọgbà náà. Láìpẹ́ yìí làwọn aláṣẹ iléèwé gíga náà fi àtẹ̀jáde kan síta pé àwọn akẹ́kọ̀ọ́ tuntun yóò máa san $60,000 60,000 naira tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti wà nínú ọgbà tẹ́lẹ̀ yóò sì máa san $65,000. Àwọn akẹ́kọ̀ọ́ tuntun àtàwọn tó ń gbé iléègbé tí wọ́n ń pè ní Alexander Brown tó wà nílé ìwòsàn UCH ni wọ́n ní kí wọ́n máa san $60,000 gẹ́gẹ́ bí owó ilé gbígbé dípò $60,000 tí wọ́n ń san tẹ́lẹ̀. Ẹgbẹ́ Ajafẹtọọ ọ̀hún tí wọ́n ń pè ní Education Rights Campaign ẹ̀ka ti Fasiti Ibadan lábẹ́ alákòóso ọ̀gbẹ́ni Ben Tafe bu ẹnu àtẹ́ lu àwọn aláṣẹ iléèwé yìí fún ìpinnu tí wọ́n ṣe náà. Wọ́n ní gbogbo àfikún tí wọ́n ti ń ṣe sówó ilé gbígbé àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí láti ọjọ́ yìí wá, wọ́n ní kò mú nǹkan dáadáa kan bá wọn, níṣe ni ipò tí wọ́n wà túbọ̀ ń burú sí i. Ẹgbẹ́ yìí wá rọ àwọn aláṣẹ fásitì náà láti tún èrò wọn pa lórí ìpinnu ọ̀hún ní kíákíá. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.